ẹ kú dédé ìwòye o ẹ̀yin ra wa ńlé ẹ pè wá kẹ́ ẹ fún rere lọ̀ wá bọ́lọ́gbọ́ bá sọ àfọ̀rọ̀ ẹ̀ lọ́sàngó ẹ pè wá kẹ́ ẹ fún rere lọ̀ wá bọ́bẹ̀ bàtà bá sọ àfọ̀rọ̀ ẹ̀ lòòṣà ẹ pè wá kẹ́ ẹ fún rere lọ̀ wá bàtàrí bá sọ àfọ̀rọ̀ ẹ̀ lọ́sànyìn ẹ pè wá kẹ́ ẹ fún rere lọ̀ wá bọ́lọ́ògùn bá jó òògùn tán á fògùn ẹ̀ làdó àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà àtorílé àtàlejò àtàwa tá a wà nílé iṣẹ́ lutasima record international àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ẹ̀lì ṣìkẹ́ máa bá wa ra fọ́nrán wa yìí wọn á fowó ńlá ọlá ńlá ọ̀rọ̀ ńlá ire gbogbo lọ́tùnlọ́tùn wọn á fi lọ̀ wá àtúntìdé bá a ṣe ń dé àti bọ̀ bá a ṣe ń bọ̀ àwa la mú gbòòrò dùn àtúntìdé lutasima record international agbẹ́sà ní gbogbo àgbáyé káàfàtà ìtẹ̀túfẹ́ wò yìí òun ni ọdún eégún volume 2 gbogbo ilẹ̀ ti wo volume 1 tó jẹ́ ìgbòòdò kò tẹ́ ti gbádùn ẹ̀ dáadáa volume 2 òun lẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí ibi tí ọlọ́dún ti gbọdún lẹ́yìn tí eégún ti gbọdọ̀ kò níjọ́ ajé níjọ́ monday ní Labo Idire ayélogún ìdìrí ọgbọ̀n ayé òní yé ni kídìrí ọmọ màdé ni ọmọ ayé eré ọmọ alágbọ̀n àyí kú ọmọ alágbọ̀n àyí là ọmọ ayé biri kánú ojú ló máa ṣeré adìrẹ láwà báyìí lọ́wọ́lọ́wọ́ tá a ti fẹ́ ṣeré ibi tí Labo Idire tó ti fẹ́ godó àyíkún etí ọ̀gán ọmọ orò nídìrè ẹ wá wò Idire tí mo bá mulẹ̀ tí ò dání ayélogún ìdìrí ọgbọ̀n ayé òní yé ni kídìrí ọmọ màdé ni ọmọ ayé eré ẹ̀rí pé àwọn oníbàtà wọn pé gbogbo wọn ni wọ́n wà ní yúnífọ́ọ̀mù aṣọ kan náà ni wọ́n wọ̀ bẹ́ẹ̀ lẹ máa rí onírúurú eégún àwọn ìyàwó ilé náà gbẹ̀yìn ẹgbẹ́ agbórin látẹnu tí wọn náà fi fi sinmi díẹ̀ ń bọ̀. ó ti wà ní àṣẹ oṣù kìrìbìtì orí jẹ dúdú lọ́jà àwọn elébóló orí jẹ dúdú lọ́jà àwọn elébóló sáwọn àbá fàájì ẹ lọ ọ̀fẹ́ ní kúnjẹbọ ọ̀fẹ́ làkàlà jẹbọ. ó ti wà ní àṣẹ oṣù kìrìbìtì oṣù kìrìbìtì àwọn aláàbò ti wà ní àṣẹ oṣù kìrìbìtì orí jẹ dúdú lọ́jà àwọn elébóló orí jẹ dúdú lọ́jà àwọn elébóló. ẹ ti gbọ́ orin lẹ ti gbọ́ látẹnu àwọn ìyàwó Labo Idire yìí aya ayélogún ìdìrí ọgbọ̀n Labo Idire fún rẹ̀ lẹ́rí tó ń bọ́lẹ̀ yìí ọkọ̀ elébóló oríjẹ títù lọ́jà ọkọ̀ elébóló sàmà abáfà yìí ẹ lọ ọ̀fẹ́ ni fún ń jẹbọ ọ̀fẹ́ làkàlà ń jẹbọ ọ̀fẹ́ ni lékeleke ń jẹ ṣin bàbá ẹ̀ èyí bàbá sọ̀rọ̀ nípa Labo Idire a máa sọ nípa Aminu Adeyi bàbá Lati ayélogún bàbá Idire-Ota àgbà nínú àwọn òǹkọrin ní ti eré eléégún ewì òun ni bàbá tá a sọ yìí wọ́n ń bẹ láàyè wọn bàbá ń sọ nípa Labo Idire a máa sọ nípa Tajudeen ọmọ ayélogún bàbá ń sọ nípa Labo Idire yàyà ọmọrógà tó jí alága lọ́wọ́lọ́wọ́ báyìí nínú wọn ni bàbá ń sọ Ṣakiru ńkọ́ Adélọ́wọ̀ ọmọ ṣàbí òjò àròkọ́ba àwọn àgbẹ̀ ó pagbo má pẹ́ nìkan tẹ̀dímọ̀lẹ̀ jọ́ràn ìrànyìn Àdèyí ọkọ Ràmọ́tù ọmọ elébóló àdèkí ó sá máa nà ya wọn bábẹ́ nìkan ò gbọ́dọ̀ náà tàdé èèyàn tó bá nà ya Àdèyí kò ní gbójú di ẹ̀rẹ́ kọjá láéláé ẹ̀rí Labo Idire ti lọ kí àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹni bàbá wa ayédọ̀gbọ́n ará àsẹ́yìn ọmọ abẹ́rí ilé mọ́kọ́ akíndé àwọn lẹ́hìn wò tí wọ́n jókòó ìgbéǹgbélé fún dábì ó wá yòó ṣe kí bàbá ojú òbí ayé tètè bí ẹni yídó ẹni mélòó mo fẹ́ darúgbó ìwé pọ̀ nílé ẹni pé aṣọ tó lò lẹ́ẹ̀kan ọ̀tọ̀ ìmí ìlú tó gbẹ̀yìn bẹ́ẹ̀ ni Tájù ayélogún ló dúró tì gbágbágbá ìṣẹ̀lẹ̀ arọ́gbọ́mù kan ọmọ ṣíbá lówó ẹyọ dáadáa ò lè jà ó ti rábùlò tó gbójú olówó orí lamọ̀ ní dáadáa Labo Idire lẹ́ni tó ń forí balẹ̀ lọ́dọ̀ àwọn ìyá àgbà ọ̀jẹ̀ yìí ló ń kí wọn. ẹ rí i pé gbogbo wọn ń ṣàdúrà pé a ṣọ̀pọ̀ ọdún àdúrà wa gbà ọ̀nà á ṣí ọ̀nà á là èèyàn ní gbọ́gí wọ̀pẹ̀ tí gbarú mọ̀lẹ́ ó má gbé ni bàbá ṣọdún eégún báyìí ẹ̀rí àwọn olóyè ọkùnrin náà ni wọ́n jókòó yìí gbogbo wọn tí wọ́n wà nínú agbádá ńlá Ọ̀túnba Ṣẹ́gun Tokis
ọmọ Ayélogún Ìdìrè-Ọgbọ̀n ẹ̀yìn òun náà wà ń kalẹ̀ bẹ́ẹ̀ làwọn èèyàn ńláńlá wọ́n wà ń bẹ̀ bàtà ń ró lákọlákọ bẹ́ẹ̀ làwọn ọmọ Lábo gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní ijó ní kọ̀ọ̀kan èjèèjì ẹ̀rí ibi bó ṣe ń lọ. Bàbá ń sọ̀rọ̀ nípa àwọn èèyàn tí wọ́n wà ń bi eré ọ̀hún lọ́jọ́ ọ̀hún àwọn èèyàn tó wá láti Ṣàgá. Eégún bàbá Rúkà oníṣàgá ọmọ Afọ̀sán ìjagun ọba ọmọ kúgbá ní bí etí bí ọ̀pá kálẹ́sẹ̀ bàtà òun náà gbẹ̀yìn ẹ̀ ń wo ẹsẹ̀ jó. Bẹ́ẹ̀ làwọn ìyàwó ilé á máa kọrin pé tó bá jó kó kíyèsáàrẹ̀ kíyèsáàrẹ̀ o kó bá ń jó kó kíyèsáàrẹ̀ àtàwọn orin bẹ́ẹ̀ la máa ń gbọ́ látẹnu àwọn ìyá wa ìyá àgbà òde àtàwọn ìyàwó ilé pápá jùlọ tàwọn ìyàwó Ìdìrè àwọn a máa ṣeré lára ọ̀tọ̀ gbọ́kọ wọn báwọn ọkọ wọn ní àwọn eégún tí wọ́n bá ń ṣeré lọ báyìí àwọn ìyàwó náà wọ́n á máa ṣe tí wọ́n gbá bí. Lábo Ìdìrè ti fẹ́ gbodó ẹ̀jẹ̀ kébì náà dá tọ́mì kí n sẹ́ àwọn nǹkan tí àwọn ọmọ Ayélogún tí wọ́n kó sí níwájú kí n sẹ́ sára kí Lábo àti gbóhùn lẹ́nu ẹ̀ àti gbogbo àwọn ọmọ yẹn ẹ̀ fún kalẹ̀. Ibẹ̀ ní bọ̀.
dágìrì onídàmọ́ lẹ́yìn ẹ̀kún láyéláyé. Olórí ìdààmú ọ̀rọ̀. Ọmọ tó lè mọ̀ wá ìgbọ́ lórí. Ẹjí ti bíbélì fáyé èdè. Òṣà bíbélì 1 million. Múra ti dé màkú àti ìyẹ́ wọ́n tún dé. Oníkàlà òwò àforídára lẹ́kọ̀ọ́ rẹ̀ bí akọ. Ìwà ló lè ní wàhálà rẹ̀ oko gíga gun òkòkò rọ̀bọ̀. Àdéhùn ọkọ̀rọ̀ ọ̀tún ọbẹ̀ lébóló Adélọ́wọ̀ ọmọ sàbí ọ̀tẹ̀ nímọ̀ ọ̀lẹ̀ ìjọ rọ̀ ìrọ̀rùn. Kò ṣe dẹ̀ fún ara rẹ̀. ẹ rí i pé Lábo àtàwọn ọmọ ẹ̀ wọ́n ti sọ̀rọ̀, wọ́n ti sọ fún báfúgbè gbogbo ilẹ̀ ti gbọ́, wọ́n ti sọ àwọn ọ̀rọ̀ lóríṣiríṣi, ewì bọ́ lónìrànràn, orin tún wáyé, Lábo ti bọ́lẹ̀, ọkọ̀ elébóló rẹ̀ rí tó ń jòbọ̀ yìí, Àdèyí ọkọ Ràmọ́tù ọkọ̀ elébóló, Àdè kó sá máa nà ya wọn bá bẹ́ẹ̀ ni kó o gbọ́dọ̀ náà dàdè, èèyàn tó nà ya Àdè kò ní gbójúdi ẹ̀rẹ́ kọjá láéláé. Ẹ̀rí bó ṣe ń ṣẹ́ Lábo lẹ́rí yẹn, ayélujúwò Ìdìrè ọgbọ̀n, ayé òní yé ni kí Ìdìrè ó mọ̀màdé ni ọmọ ayé eré. Ìdìrè àkọ́kọ́ tí mo bá mulẹ̀ tí ò dá ni àyíkú etí ọ̀gán ọmọ orò ń dìrè. Ìrè òjàdán wọn lọ fàdán mẹ́fà ṣẹbọ, àdán di mẹ́fà nídìrè, ọmọ onídìrè di púpọ̀ lọ́ọ̀dẹ̀, àgàn tí ò lọ́mọ bí kí wọ́n máa bí jìbìtì re. Ibẹ̀ ni ìrè kan ò gbọ́dọ̀ máa jàdán, ìrè tó bá jàdán ọmọ aborin àyíkú etí ọ̀gán ọmọ orò nídìrè ẹ̀rí ẹ̀mọye ń kí Lábo. Bẹ́ẹ̀ ló fi ẹsẹ̀ rájọ́ ló ń jó lẹ́lẹ́wẹ̀lẹ́ fún láàyè ẹjọ́ orí fi ṣeré. Aṣọ yíyí ti bẹ̀rẹ̀, ẹ̀sìn ní bó ṣe ń lọ. Ẹ̀sìn wo bó ṣe ń lọ. Bẹ́ẹ̀ ló ní bàtà ń pè ṣe pẹ̀lẹ́, jagunjagun ṣe pẹ̀lẹ́, òkè àgbà lóògùn yìí, ayé lóògùn. Kíyèsí kòtò, kíyèsí gégélé, akínlò ṣe ìwọ́ kì í ṣòpè. Bẹ́ẹ̀ ni ọlọ́ta ọ̀jẹ̀ tìlú Ọ̀tà náà dúró gbágbá. Gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ wọ́n máa ń tira wọn lẹ́yìn ni. Eégún kan bá ti máa ṣeré, eégún wa kọ́ kì í ṣe eégún wa ni, kò sí nínú tọrọ ọ̀jẹ̀ Ọ̀tà. Gbogbo wọn pápátá wọn máa dúró tira wọn torí ẹ̀ tí awo ẹ̀rín ọ̀gbẹ̀rì ni. Awo òdẹ̀ nítojú ọ̀gbẹ̀rì dáfánù. Ẹ̀tún rí àrà abòmíì tí Lábo ń gbà yí tiẹ̀. Ẹ̀rí bó ṣe ń gbé ẹ̀sùn mẹ́rin bẹ́ẹ̀ ẹnìkan iṣẹ́ ọmọ bá kó súnmọ́ eégún, ẹ̀jẹ̀ káráyè ká gbádùn Lábo yìí. Ayélogún ó dúró ti eégún bàbẹ́ ẹ̀ Adéyí. Ìṣẹ̀lẹ̀ arógbámù kan ẹ̀rí bó ṣe dúró ti Lábo gbágbágbá. Lábo lẹ́ni tó ń wọ̀ lọ nítorí nípurú yìí ẹ fún láàyè.
bí mo ṣe ń wo gbogbo àwọn ọmọ Labo bẹ́ẹ̀ mo ń wo àwọn ọmọ bá wọlé ń fàkọ̀ wọ́n dúró wá gbá àwọn ọmọ ẹ̀yìn afẹ́ gbogbo wọn àwọn ọmọ Labo nìyẹn. olóyè Ṣẹ́gun Tókìs Ọ̀túnba ọmọ Labo ọmọ ẹṣin òbejì ẹṣin méjì wọn ayé ṣe èèyàn méjì wọn ayọ̀rọ̀ ẹṣin àrùwá bẹ́ẹ̀ta làwọn lé ọlá ìdí wọ́n gbé ń jọba lérí ọba ẹ fún Labo láàyè ẹjọ́ orí ibi ṣeré. ẹ ṣọ̀rọ̀ àyànkò ẹ bá wa tì wọ́n tẹ́yìn ẹ fún Labo láàyè ẹ wo èrò ẹ wo bórí àwọn èèyàn ṣe lọ ẹ wo èrò rẹ́rẹ́rẹ́ eré àkọ́kọ́ alágbádá àkọ́kọ́ tó máa kọ́kọ́ ṣeré lẹ́yìn ìgbà tí ẹ̀gẹ́ àti gbogbo eégún tí wọ́n bodò oko òun lẹ́ ń wò yìí. ìyá bàtà tàgùyé kiri mú lájà èdè náà wúyé bó ìtúndé eégún onígbẹ̀sà màlé arónijó èdè náà wúyé gbogbo ẹ̀ ló lẹ́sàn mo wá ṣe léyìí eré bàbá mi ni ayélujára àdìgún bàbá Látìfù àtògún àti bàbá mi èdè náà wúyé ṣe bọ́mọ ìyá kan ṣo ọ̀rẹ́ méjì bí ọmọ ìyá kan ṣo bàbá mi ò sí láyé ṣùgbọ́n àyè ni ó dé kí wọ́n ṣe dédé bàbá mi àyíkó etí ọmọ ọ̀pọ̀ tó ń ṣe bàbá àbíòde tún bá ọdún tà sí ní ẹ̀gbà wà tá onílẹ̀ ẹ̀yìn tẹ́gbà délé ẹ̀gbà ń kí wọn kẹsẹ̀gbà rí ìgbà aláwúyé ọmọ ọkọ̀ máa yọ òfin gbọ̀ngàn káṣọ lókè. àwíyédè eégún onígbẹ̀sàmàlẹ́ àfikún jẹ́ bàbá ọ̀run ẹ ti gbọ́ lẹ́nu ẹ̀ àtọ̀tà àti gbẹ̀sà àjọṣepọ̀ yẹn ó wà dáadáa pàápàá jùlọ bàbá wa Láti Ayélogún àtàwọn akéwì tó wà nílùú gbẹ̀sà àwọn jọ ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni wọ́n ti rìn wàlẹ̀ àti àbáwọn ọmọ wọn gbọ́gbọ́n ṣe ń kú bẹ́ẹ̀ lọ́gbọ̀n ń dìde. eégún ti dókè èdè báyìí àgé ìpépèpé nítorí Labo lọ káàkiri tí gbogbo ilé ẹbí ará ọ̀rẹ́ ojúmọ̀ láti lọ kí wọn kú ọdún àwọn náà hun àlejò tí wọ́n ti tọ́jú sílẹ̀ wọ́n fi ṣe lálejò òkèlè ìlú Ọ̀tà òun lẹ̀ ń wò yìí bó ṣe rí lọ́dún yìí rèé ẹ rí pé ẹ̀gẹ́ olókìkí àrán òun ló wà lókè níbi ẹnu àlà láti yà sílé Ọlọ́tà welcome to Ọlọ́tà Palace òkèlè lẹ̀ ń wò yìí níbi tí eégún ti ń pidán ẹ rí pé àwọn èèyàn wọn ti tò lọ rẹ́rẹ́rẹ́ tẹ̀ bá ń wà wọn oníbàtà yẹn ẹ máa wá bísù ọmọ Ayélogún ẹ máa wà rápá ẹ máa wà Yorùnfẹ́ ẹsẹ̀ pé. Labo lẹ́rìí tó ń bọ̀ yìí ó ti dé òkè èdè báyìí àwọn ìyá àgbà ọ̀jẹ̀ lẹ́rìí tí Labo tó ń kí lọ́wọ́lọ́wọ́ yìí akọ́pọ̀ àrò olóyè ẹ̀rí gbà àwọn olóyè ojú gbogbo wọn ló gún régé ẹ̀rí wọn ẹ̀rí bọ́n ṣe jókòó ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ àwọn ìyá àwọn obìnrin tó ṣe tá a fi ń tọrọ obìnrin làwọn olóyè ọ̀jẹ̀ Ọ̀tà àti kékeré àtàgbà wọn gbogbo wọn ni wọ́n jẹ́ alálùbáríkà olóríire àwọn tí wọ́n ń gbé ọ̀jẹ̀ lárugẹ tí wọ́n ń jẹ́ kọ́dún eégún kó máa dùn akíyàwó ẹlẹ́ṣọ̀ọ́ ẹ̀ṣọ́ ẹ̀jẹ̀ akíyín. Labo lẹ́rìí tó ti ń jó yìí. bàbá wo bọ́kẹ̀dẹ̀ yìí ṣe rí àárí àwọn olóyè ọ̀jẹ̀ ọkùnrin wọ́n jókòó àwọn olóyè ọ̀jẹ̀ obìnrin wọ́n á jókòó àwọn ọ̀jẹ̀ parapọ̀ ọkùnrin àwọn náà ní ààyè tí wọ́n máa ń jókòó àwọn ọ̀jẹ̀ parapọ̀ obìnrin náà ní ààyè tiwọn tí wọ́n máa ń jókòó bẹ́ẹ̀ ni àwọn ọ̀dọ́ ọ̀jẹ̀ àwọn náà ní ààyè tiwọn àwọn èwe ọ̀jẹ̀ tí wọ́n yí padà tí wọ́n di ìtẹ̀síwájú ọ̀jẹ̀ àwọn náà wọ́n ní ojúṣe tí wọ́n àti ipa tí wọ́n máa ń kó bí gbogbo ẹ̀ bó ṣe ń lọ nìyẹn ẹ wo èrò ẹ rí bí wọ́n ṣe ń tira wọn. àwọn ọ̀jẹ̀pá obìnrin ni wọ́n máa ń jókòó níbi ẹnu ọwá àwọn ilẹ̀ ń wò yìí níbi tá a ti rí ìyé ìwé kábíyèsí ọba onítẹ̀síkù
aláìlúwà ọba Wàsíù Àkànní Ògúngbàyí ọmọ abọ́badó ẹkú palẹ̀mọ́ àwọn lẹ́ni tí wọ́n jókòó yẹn. bákan náà ni bàbá wa Sàákà aṣojú ọlọ́tà wọ́n jókòó lẹ́gbẹ̀ẹ́ wọn. àwọn èèyàn pọ̀ ológbòdò ti ìlú Ọgbà àwọn lẹ́ni tí wọ́n ń fún Lábo lówó lọ́wọ́ báyìí. Lábo lẹ́rí tó ń ṣeré lọ yìí. aṣọ yìí ń lọ lọ́wọ́ ẹ̀rí àti òní tán ní alára ẹ̀rí gbé Lábo gbàṣọ débẹ̀ àmọ́ aṣọ yọ ó ti pààrọ̀ aṣọ ọ̀hún. aṣọ yìí ń lọ ní rẹpútù ẹfún mẹ́yìn ẹsún mẹ́yìn ń bẹ̀ ẹfà sẹ́yìn ń bẹ̀ àmọ́ ni ọmọ agbọ́lá jẹ́ oníkòso òbí ẹgbà wà lọ́wọ́ ẹ̀rẹ́ tí ò bá ti sún mẹ́yìn kó nà án. ẹ fún Lábo láàyè jórí fi ṣeré ẹ wèrò kí ló tó yìí. ẹ̀rí ìkójìdá lábala ayélogún ẹ̀kú ewu iná kì í pàwòdì àwòdì ó kú ewu. Eré Lábo tó jẹ́ ọdún eégún ọ̀tà series 2 òun lẹ̀ ń wò yìí. series 1 tó jẹ́ àkọ́kọ́ tó jẹ́ ìgbodò oko níbi tẹ́ ti máa rí olórí eégún ẹ̀gẹ́ olókìkí àrán àti gbogbo àwọn eégún ó wà ń ta. iléeṣẹ́ wa bílú tátúmọ̀ record international kùkùté ni wá àmìrajìgì ẹni bá mi kùkùté ààrẹ ló mì ẹ̀rí jagunjagun ti jáde jagunjagun wọ̀lú ẹ farabalẹ̀ ẹ ti lọ láti ṣí èwo lẹ mú bọ̀. gbogbo yín pápátá tẹ̀ ń bá wa ra àwọn fọ́nrán wa. ìbodò oko tó jẹ́ ọdún eégún ọ̀tà series 1 níbi tẹ́tí máa rẹ́gẹ̀ẹ́ àti gbogbo àwọn eégún pápátá níbi wọ́n ti ń bọ̀dọ̀ oko ó wà ń ta tó ń tà wìtìwìtì. ẹ máa bèrè ẹ̀ kẹ́ ẹ máa mú kẹ́ ẹ lè máa mọ bọ́dún eégún ṣe ń lọ sí ẹni jagunjagun bó ṣe ọgbó ẹ̀ rabandẹ ní ẹni balẹ̀ jagunjagun wọ̀lú ẹ fara balẹ̀ ẹ ti lọ látẹ̀sí èwo lẹ́mú bọ̀. ohun tí onílù wọn máa lù lásìkò yìí nìyí tó bá di bó ti di àgbàyà tuntun ó ti dorí eré ẹ máa wá gbọ̀rù ẹgba a máa dún lákọlákọ ẹ̀ẹ́dẹ̀ nírí wọn kọ́ jà torí ohun tí wọ́n ti jogún máa yẹrẹ rò ẹni pé jagunjagun kan á wọ̀ àárẹ̀ èrò gbogbo wọn lẹ́yìn jagunjagun ẹkùn lẹ́rìí tó ti jáde yìí Lábo ti dẹkùn. ẹkùn lẹ́tún wò yìí tó gbé ọmọ kan ẹ̀rí ó bímọ ó ti sọ ọmọ ẹ̀ bí ọ̀bọ ṣe máa ń pọmọ sẹ́yìn bẹ́ẹ̀ lẹkùn yìí náà pọmọ sẹ́yìn ó ti sọ ọmọ kalẹ̀. lẹ́yìn agẹmọlẹ́rí tó ń bọ̀ yìí ẹgbọ́n bẹ́gbà ṣe ń ró. ẹ̀rí bó ṣe ń lọ gẹ́rẹ́gẹ́ ló máa rìn òní ṣubú lójú ọ̀tá. Agẹmọ Lábo òun lẹ ń wò yẹn. olóyè ààrẹ tìlú Ìjàgbá olóyè Bàtáyà Àdìsá ọmọ òṣèré pààrọ̀ ọmọ bàbá ojú ògún òun náà ó dúró gbagbagba Labo Idire lẹ́rí yẹn.